eléyìí ni àlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú àwọn mẹ́sàn-án tí wọ́n gbé lọ ilé ẹjọ́ ní Federal High Court nílùú Èkó. Ẹjọ́ tí wọ́n pè Fundamental Right Enforcement Suit lórí àwọn mẹ́sàn-án. Àkọ́kọ́ nu wọn òní Inspector General of Police, Commissioner of Police, Council of Ulama nílùú Ìlọrin, Chairman Council of Ulama bàbá wa Chief Imam gbogbo ìlú Ìlọrin Sheikh Muhammad Bashir Soleh OON, àti Secretary Council of Ulama Honorable Justice S.O. Muhammad, retired judge, Sharia Court of Appeal ní ìlú Ìlọrin, Nigerian Correctional Service, Afọkutagidi Magistrate Court àti Kwara State Government. Àwọn mẹ́sẹ̀sán tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ nìyẹn. Kí la máa ń pè ní Fundamental Right Enforcement Suit gan-an? Kí ni ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ òun náà ni àwọn ẹ̀tọ́ tí òfin fún wa ipe ká ní. Òun náà ni àwọn freedom tá bá lọ under chapter 4 Constitution Federal Republic of Nigeria. Ó bẹ̀rẹ̀ látorí section 33, 34 tó fi dé 43. Àwọn ẹ̀tọ́ tí àwọn ọmọ èèyàn ní láti gbé ayé ni, láti rìn lásìkò ìgbà tó wù wá ni, láti rìnyàn fanda, láti sọ̀rọ̀ tó wù wá, láti ní dúkìá níbi tó wù wá. Ẹ̀tọ́ yìí òfin ló fún wa. Òfin tó wá fún wa yìí, tá bá wá rí èèyàn kéèyàn kan, bóyá ọlọ́pàá ni, bóyá ẹnìkan ni, tí ò jẹ́ ká rí ẹ̀tọ́ yìí lò, nìyẹn lè gbé e lọ Federal High Court. Òun ló ní àṣẹ láti gbọ́ ẹjọ́ yìí. Ipe ẹ̀tọ́ tí mo ní yìí, ẹ pa ní dandan fáwọn tí ò jẹ́ ń rí lò, kan jẹ́ ń rí lò. Ìtàn pè ní Fundamental Right Enforcement Suit táwọn kan pè gbogbo àwọn mẹ́sẹ̀sán ta kàkalẹ̀ yìí ni civil case ni, kì í ṣe criminal case. A sì rí pé wọ́n pe ẹjọ́ yìí, kì í ṣe pé gbogbo àwọn tí wọ́n pè yìí ni wọ́n fẹ́ bájà. Ìsìláàmù gangan ni wọ́n dojúkọ, wọ́n kàn fi Ìlọrin sí àtẹ̀gùn ni. Àwọn bàbá ọba ìlú Ìlọrin bẹ̀ mọ́tàbà gan ni wọ́n dojúkọ. Wọ́n fẹ́ dojú ọlá wọn bolẹ̀ ni, Ọlọ́run sì ní dojú ọlá wọn bolẹ̀. Bàbá wa mi mọ́tàbà Zerikin Ìlọrin ṣéwù wallahu yasimuka minan nas náà fi pé gbogbo àwọn tí wọ́n pè lẹ́jọ́ yìí civil case ni, kì í ṣe criminal case. A sì ti wo pépà ìpẹ̀jọ́ yìí dáadáa, a rí pé kò lẹ́sẹ̀ ńlẹ̀, nǹkan pariwo lásán ni. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó jẹ̀bi èèyàn. Ẹni tó jẹ̀bi èèyàn náà máa gbé ẹni tó jàre lọ ilé ẹjọ́. Ó dà gẹ́gẹ́ bí ọmọ tó bọ́ta tó nà ya rẹ̀ ni. Òun náà tó lérò lẹ́yìn àwọn èèyàn máa hélì ẹ pé mo ti ṣe fún yàwó ló da wàhálà yàwó náà pọ̀, òun náà jòkó jẹ́ kí ọmọ nà ya rẹ̀ kó sì tó lérò lẹ́yìn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú àwọn ìpẹ̀jọ́ báyìí. Ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ọ̀rọ̀ tí ò lẹ́fídẹ́ǹsì, ọ̀rọ̀ tí ò lẹ́tulẹ̀ rárá ni. Àwọn tán pé káà náà bá lè rí nǹkan kan wí lórí ọ̀rọ̀ aṣọdún ṣẹ̀ṣẹ̀ ń lù Ìlọrin àti lórí ọ̀rọ̀ Tani Olohun tí òfin gbé tí wọ́n dẹ̀ rìmáǹdì sí ọgbà ẹ̀wọ̀n ni wọ́n torí ẹ̀ pé. Àkọ́kọ́ ń bẹ nínú àwọn àríwòye wa, ìwé ìpẹ̀jọ́ tí wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ yìí, wọ́n béèrè nǹkan 8 ní ọ̀dọ̀ ilé ẹjọ́ ní Federal High Court ní Èkó ipe àwọn fẹ́ kí wọ́n fi àṣẹ sí, kí àṣẹ gùn fáwọn. Ilé ẹjọ́ sì fọwọ́ sí 4 nínú wọn, wọn fọwọ́ sí 4. Kí làwọn nǹkan tí wọ́n béèrè fún yìí? Àkọ́kọ́ ni pé wọ́n béèrè lọ́wọ́ ilé ẹjọ́ ipe an interim order restraining all the respondents, ipe àwọn fẹ́ kí ilé ẹjọ́ pa àṣẹ fún gbogbo àwọn táwọn pè lẹ́jọ́ yìí. Ó bẹ̀rẹ̀ látorí ọ̀gá àgbà ọlọ́pàá látàbújá, ó fi dórí Commissioner of Police ni, ó fi dórí Kwara State Government ni, ó fi dórí Council of Ulama nílọrin, ó fi dórí bàbá wa Chief Imam nílọrin, ó fi dórí Secretary Honorable Justice S.O. Muhammad, ó fi dórí Magistrate Court, ó fi dórí Correctional Service. Ipe kí Federal High Court tó pa àṣẹ fún wọn, tán ká wọn lọ́wọ́ kò, ipe gbogbo àwọn èèyàn àwọn tán bọ̀ wá ṣe ọdún ìṣẹ̀ṣe nílùú Ìlọrin, èèrà ò gbọ́dọ̀ rìn wọ́n, wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Ìyẹn jẹ́ àkọ́kọ́ àṣẹ tí wọ́n ń béèrè lọ́wọ́ Federal High Court. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ń béèrè pé kí Federal High Court yìí kí wọ́n pa àṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá l'Àbújá àti Commissioner of Police nílọrin pé gbogbo èèyàn àwọn tán bá wá ṣe ọdún ìṣẹ̀ṣe nílùú Ìlọrin yìí ipe kí wọ́n fún wọn ní ètò ààbò tó péye, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n.
ẹlẹ́ẹ̀kẹta inú tí wọ́n béèrè fún òun náà ní pé kí ilé ẹjọ́ yìí padà àṣẹ wípé Nigerian Correctional Service ibi tí wọ́n rìmáǹdì Tani Olohun yìí sí tí ilé ẹjọ́ sọ pé kó máa lọ sinmi bẹ̀ náà wípé kí ilé ẹjọ́ pàṣẹ fún Nigerian Correctional Service pé kí wọ́n rìlíìsì ẹ̀ ní wàràǹsísà ìtọ́ tó wá béèrè fún ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje ń sọ̀rọ̀ nípa bí wọ́n ti fi ìwé ìgbẹ́jọ́ tí wọ́n fi sọwọ́ sí ọ̀gá ọlọ́pàá Commissioner of Police bàbá Chief Imam Ilorin bàbá Secretary àti gbogbo àwọn yòókù tí wọ́n pè lẹ́jọ́ sọ àní nǹkan kan láti sọ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ àṣẹ tí wọ́n tún béèrè lọ́wọ́ ilé ẹjọ́ òun ni pé kí ilé ẹjọ́ kí wọ́n pa àṣẹ fún magistrate court pé ìgbẹ́jọ́ Tani Olohun tí ń lọ lọ́wọ́ yẹn pé kí wọ́n dá dúró ní wàràǹsísà pé kò gbọdọ̀ lọ mọ́. so eléyìí jẹ́ àwọn ìbéèrè tí wọ́n gbé síwájú ilé ẹjọ́ tí wọ́n fẹ́ jẹ́ kí ilé ẹjọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ kán pàṣẹ. ilé ẹjọ́ wá fọwọ́ sí mẹ́rin bẹ̀ wọ́n sì fọwọ́ sí mẹ́rin bẹ̀. a kọ́kọ́ ka àwọn èyí tí ilé ẹjọ́ ò fọwọ́ sí. àkọ́kọ́ ń bẹ̀ nínú mẹ́rin tí ilé ẹjọ́ ò fọwọ́ sí òun náà ni an interim order tó jẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ń béèrè fún ipe kí ọlọ́pàá Inspector General of Police àti Commissioner of Police àti gbogbo àwọn tí wọ́n pè lẹ́jọ́ yìí pé wọ́n gbọ́dọ̀ fọwọ́ kan gbogbo èèyàn àwọn tí wọ́n bọ̀ wá ṣe ọdún ìṣẹ̀ṣe ńlọrin pé èèrà ò gbọ́dọ̀ rìn wọ́n ilé ẹjọ́ ò fọwọ́ sí béèrè wọn yìí. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ọ̀gá ọlọ́pàá àti Commissioner of Police kí wọ́n ṣètò ààbò tó péye fún àwọn èèyàn àwọn tí wọ́n bọ̀ wá ṣe ọdún ìṣẹ̀ṣe yìí pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n ilé ẹjọ́ ò tí ì fọwọ́ sílẹ̀. ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tún béèrè tí ilé ẹjọ́ ò fọwọ́ sí òun ni pé kí ilé ẹjọ́ pàṣẹ fún Nigerian Correctional Service ti ìlú Ìlọrin pé kí wọ́n yọ̀ǹda Tani Olohun tí ilé ẹjọ́ ní kó wà láhàámọ́ ilé ẹjọ́ ò tí ì fọwọ́ sílẹ̀ yìí náà. ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ òun náà ni tí wọ́n tún béèrè fún ipe kí ilé ẹjọ́ dá ìgbẹ́jọ́ Tani Olohun tí ń lọ nílùú Ìlọrin dúró ilé ẹjọ́ ò fọwọ́ sílẹ̀ yìí náà. àwọn eléyìí ní nǹkan mẹ́rin tí ilé ẹjọ́ ò tí ì dáhùn sí nínú àwọn ìbéèrè wọn tó sì já àwọn ìbéèrè mùdùnmúdùn tó lágbára ilé ẹjọ́ ò tí ì fọwọ́ sí mẹ́rẹ̀ẹ̀rin yìí. àwọn èyí tí ilé ẹjọ́ fọwọ́ sí òun ni tó ní ṣe pẹ̀lú wọ́n ti fún Inspector General of Police ní ìwé ìpẹ̀jọ́ wọ́n ti fún Commissioner of Police ní ìwé ìpẹ̀jọ́ wọ́n ti fún Council of Ulama ní ìwé ìpẹ̀jọ́ wọ́n ti fún bàbá wa Chief Imam ìlú Ìlọrin ní ìwé ìpẹ̀jọ́ àti gbogbo àwọn tó kù náà wọ́n ti fún wọn ní ìwé ìpẹ̀jọ́. in tó wá jẹ́ àríwòye wa nínú gbogbo ń tà sọ yìí òun náà ní wípé ẹjọ́ yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá bó ti lè kó mọ kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé civil case ni kì í ṣe criminal case. lára àwọn nǹkan tá a rí ń bẹ̀ tá a fi sọ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ à ń pè nǹkan kan ní jurisdictional factor. gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan Kwara state ní Lagos state ní Kano state ní Ekiti state ní Ọ̀ṣun state ní gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ní Federal High Court tó sì já sí pé fundamental right enforcement suit yìí Federal High Court ló lágbára láti gbọ́ irú ẹjọ́ bẹ́ẹ̀ kóòtù mi ò lágbára láti gbẹ́jọ́ bẹ́ẹ̀ àfi tí Federal High Court tó bá dájọ́ ìtàn bá appeal. Federal High Court ní ó lágbára láti gbọ́ ẹjọ́ yìí. Federal High Court wá wà ní ìlú Ìlọrin. ìlú Ìlọrin dẹ̀ ní cost of action ló ti ṣẹlẹ̀ ní in tó fa gbogbo ẹjọ́ yìí ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀. gbogbo àwọn táwọn á pè lẹ́jọ́ yìí lẹ́yìn Inspector General of Police nìkan ó sì ní aṣojú nílùú Ìlọrin tá a mọ̀ sí Commissioner of Police. gbogbo àwọn tán pè lẹ́jọ́ yìí pátá bẹ́ẹ̀ látòrí bàbá wa Imam ìlú Ìlọrin Ìlọrin ni gbogbo wọn wá láti fi lè já sí pé kó jẹ́ ìrọ̀rùn. Ìlọrin náà ló yẹ kí wọ́n fi ìgbẹ́jọ́ wọn sí torí pé Federal High Court wà ní ìlú Ìlọrin. lára ìwòye sí taari ń bẹ̀ òun náà ni unconditional release of Tani Olohun ní Nigerian Correctional Service tí wọ́n béèrè fún pé kí Federal High Court pàṣẹ kí wọ́n yọ̀ǹda rẹ̀ ní wàràǹṣeṣà. ilé ẹjọ́ tó lágbára tó já sí pé òfin ló gbé kalẹ̀ tó dẹ̀ jẹ́ competent court of law ló pa àṣẹ ipe kan lọ fi Tani Olohun sí remand kan lọ fi sí àhámọ́. ilé ẹjọ́ a máa pa àwọn àṣẹ lóríṣiríṣi a máa pa àṣẹ àwọn àṣẹ yẹn pọ̀ lóríṣiríṣi. ilé ẹjọ́ a máa issue bench warrant. ní tá ń pè ní bench warrant òun ni pé ẹni tó ń ṣègbẹ́jọ́ lọ́wọ́ tó jẹ́ criminal case
tán sì ti fún ní bẹ́ẹ̀lì tẹ́lẹ̀ tó yẹ kó wá máa ṣẹjọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ tẹ́jọ́ náà bá ti ń wá, ìjọ́ tó bá ti fẹsẹ̀ fẹ́ tí wọ́n bá rí ilé ẹjọ́ a máa pàṣẹ bench warrant yẹn túmọ̀ sí pé ẹ lọ́ọ́ náwó gan ẹ gbé ní pápá ìyákáwá gbogbo bí tẹ bá ti rí ẹ máa gbé bọ̀ ilé ẹjọ́ a máa parọ́ àṣẹ bẹ́ẹ̀ tí ò sẹ́ni tó lè yí àṣẹ yẹn padà fi ilé ẹjọ́ yẹn náà. ẹlẹ́ẹ̀kejì, ilé ẹjọ́ a máa pàṣẹ kó issue warrant of arrest, irú èyí tí wọ́n ní kí wọ́n lọ́ọ́ fi gbé Tani Olohun yìí, ilé ẹjọ́ a máa pàṣẹ rẹ̀ tí ò sẹ́ni tó lè yí padà àfi ilé ẹjọ́ yìí náà. bẹ́ẹ̀ náà làwọn àṣẹ míì náà tí ilé ẹjọ́ yìí a máa pa. ilé ẹjọ́ yìí ló wá pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ gbé Tani Olohun tó sì jẹ́ ilé ẹjọ́ tó já sí pé òfin ló gbé kalẹ̀ tó dẹ̀ competent. ilé ẹjọ́ yìí ló wá ní ká lọ́ọ́ jù síbẹ̀, so ìgbẹ́jọ́ rẹ̀ sì ń lọ lọ́wọ́. ìbéèrè táwọn á béèrè wọn ì tí ì fi àṣẹ sí fún wọn. wọ́n tún wá ní kí wọ́n tún wá béèrè lọ́wọ́ federal court yìí pé kí wọ́n pa àṣẹ ipe ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ Tani Olohun yìí ipe kan pàṣẹ kí wọ́n dá ẹjọ́ náà dúró, tí a sì tí ì rí nínú authority tí í ṣe ẹ̀rí ipe tí yẹn bá ń jẹ́jọ́ kan lọ́wọ́ tó jẹ́ criminal case tó ń tọ̀hún yẹn tó wá ní ẹjọ́ míì tó fara pẹ́ àbó ní kéèsì míì tá à ń pè ní civil matter níbòmíì, àìtí rí ẹ̀rí tó fi ẹsẹ̀ múlẹ̀ pé kí wọ́n dá kan dúró fún kan. méjèèjì lè máa lọ, bí máa tó ń ṣe kan tán yóò tó máa lọ ṣe míì, tí máa tó ń ṣe kan tán yóò tó máa lọ ṣe míì. àwọn àríwòye yìí la rí lára ẹjọ́ tí wọ́n pè láfi ní pé ẹjọ́ yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá bó ti lè wù kó mọ. wọ́n sì ń gbé ẹjọ́ yìí wá láti fi mọ bá síláàmù jà ni, láti máa fi bá ìlú Ìlọrin jà ni, láti máa fi bá bàbá ọba ìlú Ìlọrin jà. dó wọn pé bàbá ọba ìlú Ìlọrin sí kéèsì yìí, àmọ́ wọ́n pe council of ulama, wọ́n sì pe bàbá chief mọ̀mú Ìlọrin. àwọn tí wọ́n sì pè yìí abẹ́ àṣẹ bàbá wa mi martaba zerikin Ìlọrin, bàbá ọba ìlú Ìlọrin, abẹ́ àṣẹ wọn ni wọ́n wà. gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ tó bá kan síbí yóò kan sásùn, ọ̀rọ̀ tó bá kan orógùn yóò kan ìgbàkọ. náà fi ń dojú orúkọ ìlú Ìlọrin, wọ́n kàn fi ìlú Ìlọrin ṣe àtẹ̀gùn ni. Islam gangan ni wọ́n fẹ́ bájà, àwa rí pé kò sí nǹkan kan ní ibẹ̀. right of religion, aláṣẹ alágbára lábẹ́ òfin ká ṣẹ̀sìn wa níbi tó wù wá, ká rìn níbi tó wù wá. ìyẹn ò lè ṣẹ̀sìn rẹ̀ níbi tó wù ó, níbi tí ò sí fọkànbalẹ̀. ìfọkànbalẹ̀ lákọ́kọ́. ẹni tí ó jókòó tó fẹ́ máa nọsẹ̀ ni, ẹni tí ò tí ì ní fọkànbalẹ̀ tó lóun fẹ́ ṣẹ̀sìn òun tó tún wá jẹ́ ní ìlú míì tí è ṣe ìlú rẹ̀, security lè má fẹ́ fọ rẹ̀. bí constitution, àwọn èèyàn ni wọ́n draft constitution, àwọn èèyàn yẹn náà lọ́dẹ̀ sọ pé ẹlẹ́tọ̀ọ́ kẹ́ ṣẹ̀sìn yín lábẹ́ òfin, àmọ́ àwọn náà tún sọ pé àwọn restriction kan wà fún. ó depend lórí tí máa ń ṣẹlẹ̀ lákòókò kọ̀ọ̀kan àti nílùú kọ̀ọ̀kan. òun ni ó sọ bóyá o ní absolute right, kò sí absolute right fún kíyàn ṣẹ̀sìn yàn. ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ máa rìn ní lásìkò tó wù, bí wàhálà bá ṣẹlẹ̀, bíjọba bá sọ pé o ò lè rìn lásìkò tó wù, àwọn declare pé kọfí wà ń ta, ẹni tó bá jáde ńgbà náà ó ti ṣẹ̀ sófin o ò lè sásábẹ́ pé o ní right láti rìn lásìkò gbà tó wù ọ́. so àwọn àríwòye wa ní lórí ẹjọ́ tí wọ́n pè ìpètọ̀ àwa wa chief mọ̀mù ìlú Ìlọrin àti gbogbo àwa tá pè lẹ́jọ́, ẹ máa sùn ẹ máa hanrun, kódà wọn ẹ máa báṣẹ Ọlọ́run ti yín lọ, kódà ẹ lè mọ́ yọjú sí kóòtù tí ìgbẹ́jọ́ yóò fi parí lẹ́yìn pé aṣojú ọmọ kéwú kan abẹ́nìkan ẹ lọ́ọ́ ṣojú wa ń bẹ̀ tí lọ́ọ̀yà náà sì ti wà ń bẹ̀, ẹ máa báṣẹ yín lọ, kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́tùlẹ̀. so àwọn àríwòye wa tá a rí sí ẹjọ́ yìí nìyẹn.